Alaroye máa wí o. Tinubu ẹ má jẹ́ kí Nnpc lé Dangote lọ sílẹ̀ òkèèrè o. Ìròyìn tó ń jáde báyìí nípa ọ̀rọ̀ epo bẹntiróòlù nílẹ̀ yìí kì í ṣe ètò táwọn ọmọ Nàìjíríà lọ́rùn rárá. Àsìkò sì ti tó káààrẹ Bọ́lá Ahmed Tinubu dá sọ́rọ̀ náà kó gba àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ iléeṣẹ́ Nnpc kó má jẹ́ kí wọ́n fi tiwọn kó bá gbogbo wa. Ìròyìn tó ń jáde báyìí ni pé iléeṣẹ́ ìfọpo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ nílẹ̀ wa Dangote Refinery ti ń gbàwé látọ̀dọ̀ àwọn ilẹ̀ òkèèrè àtàwọn orílẹ̀-èdè àgbáyé lóríṣìíríṣìí páwọn fẹ́ máa gbépo bẹntiróòlù lọ́dọ̀ wọn. Bí wọ́n bá fẹnu ọ̀rọ̀ jóná tán, àwọn orílẹ̀-èdè bíi South Africa, Ghana, Burkina Faso títí dé Niger lẹ́yìn wa níbí àtàwọn míì yóò bẹ̀rẹ̀ sí wá repo iléeṣẹ́ Dangote níbi táwọn iléeṣẹ́ iléepo lẹ̀ ti wá. Àtàwọn alágbàtà epo ní Nàìjíríà kò ti fààyè gba Dangote láti ṣe epo tó ń ṣe fáwọn ọmọ Nàìjíríà gbogbo. Bí Dangote bá bẹ̀rẹ̀ sí tepo ẹ̀ sílé òkèèrè, kò sí kírú ìgbésẹ̀ bẹ́ẹ̀ má mú palára wá fáwa tá a jọ ọmọ Nàìjíríà. Ọ̀nà tí ó sì fi mú palára wá ni pé ó ṣeé ṣe képo náà má tó wa láti lò nílé mọ́. Kíyà tó ń jẹ wá látọjọ́ yìí wá lórí ọ̀rọ̀ epo mọ́tò sì máa le sí i. Gbogbo àǹfààní tó yẹ ká jẹ lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ìfọpo tó wà nílẹ̀ wa, àwọn àǹfààní bíi owó náírà tiwa tí ìbá jí dìde padà nígbà tá a bá máa fi dọ́là repo mọ́, àti rọrùn tí ó wà fún wa láti repo ńgbàkúgbà tá a bá fẹ́ tá a kò fi ní máa lọ tò sílé epo. Gbogbo eléyìí ni ò tún ní ṣeé ṣe fún wa. Kò sí sóhun tí ó tì díẹ̀ wájú pé ìyà àwọn ọmọ Nàìjíríà yóò túbọ̀ máa pọ̀ sí lórí ọ̀rọ̀ epo yìí ni. Bẹ́ẹ̀ kò sóhun tó fẹ́ tún mú yà yìí wá lákọ̀tún fún wa ju pé àwọn Nnpc àtàwọn alágbàtà epo gbógun tí kò nídìí tí iléeṣẹ́ Dangote yìí lọ. Kò sẹ́ni tí kò mọ ohun tó wà nídìí ogun yìí o. Kò sẹ́ni tí ó lóhùn kò mọ̀ pé kì í ṣe nítorí ìfẹ́ àwọn ọmọ Nàìjíríà ní Nnpc tàbáwọn alágbàtà yìí ṣe ń ṣohun tí wọ́n ń ṣe. Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n ti fi kan iléeṣẹ́ àwọn Dangote. Àmọ́ kí ìpẹ́ táṣìírí ọ̀rọ̀ náà fi máa ń tú tí ó sì hàn pé rọ́ ni wọ́n pa mọ́ wọn. Wọ́n béèrè ìdí táwọn Nnpc àtàwọn alágbàtà fi fẹ́ máa lọ repo wá látòkè òkun. Wọ́n ní nítorí kó má jẹ́ pé iléeṣẹ́ Dangote nìkan ló máa tepo ní Nàìjíríà ni. Wọ́n ló léwu tó bá jẹ́ Dangote nìkan ló ń tepo bẹntiróòlù. Ǹjọ́ wa dára kéèyàn bínú atọ́kùn kó dìgbò léegun, kéèyàn bínú orí kó wá torí ẹ̀ fi fìlà dé dòdò. Bẹ́ẹ̀ Nnpc bá fẹ́ kí iléeṣẹ́ Dangote nìkan má dá tepo fáwọn ọmọ Nàìjíríà, ṣé ìyẹn lè ní? Ṣé báwọn náà ní iléeṣẹ́ ìfọpo tiwọn? Bí kì í bá sì ṣe pọ́pọ́ àwọn ọ̀gá tí wọ́n wà ń bẹ̀ kú lórí tí púpọ̀ sì jò níjẹkújẹ àti oníbàjẹ́, kò sóhun tí ìbá dára jù kẹ́ Nnpc náà tún iléeṣẹ́ ìfọpo tiwọn ṣe lọ. Nígbà tó jẹ́ 4 ni wọ́n ní. Ẹni tó nílé ìfọpo 4 tí ò ṣiṣẹ́ tí wọ́n ń gbowó lọ́dọọdún tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ láti bí 40 ọdún sẹ́yìn tó sì jáwọn nìkan ni wọ́n ń tepo fún gbogbo Nàìjíríà ńgbà náà tí wọn ò wá répo tà mọ́ tó jẹ́ ìnira ni wọ́n mú wá nítorí kí wọ́n lè máa lọ repo wọlé látòkè òkun. Ǹjọ́ dùn lẹ́nu àwọn yìí láti máa wá sọ pé kò dáa kí Dangote nìkan máa tepo fọ́mọ Nàìjíríà. Èyí táwọn ti tà fún bí 40 ọdún ó lé tó jáwọn nìkan ni wọ́n ń tà. Oore kí ni wọ́n fi ṣọmọ Nàìjíríà? Àbí Dangote ló gbówó epo sókè ni? Ṣé bí Nnpc fúnra wọn ni? Nígbà wo wọ́n wá jí lójijì tí wọ́n mọ̀ pé kò dáa kẹ́yọ ẹnìkan máa dá tepo nígbà tó jẹ́ ohun táwọn ń ṣe látọdún yìí wá ni. Bí Nnpc kò bá fẹ́ kí Dangote máa dá tepo fáwọn ọmọ Nàìjíríà, káwọn náà tẹyọ kan péré ṣe nínú ilé ìfọpo 4 tí wọ́n ní, kí wọ́n sì máa fi tepo lówó tó rọjú fáráàlú. Bí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀, kò sẹ́ni tí ó rántí Dangote mọ́ rárá. Àwọn alágbàtà tí wọ́n ń fapá jánú táwọn náà ń lérí kiri páfi káwọn máa repo látòkè òkun, níbo wọ́n wà tẹ́lẹ̀? Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ jí ni? Àbẹ̀wò ń wàhálà tiwọn kí wọ́n tó bẹ̀rẹ̀ iléeṣẹ́ ìfọpo Dangote. Ayé ni wọ́n wà ní àbọ̀rùn. Kò sẹ́ni tí ó mọ̀ páwọn Nnpc ló ń lò wọ́n. Wọ́n fẹ́ fi wọ́n bọjà Dangote jẹ lásán ni. Wọ́n láwọn náà fẹ́ máa lọ repo látòkè òkun láti lè dówó bẹntiróòlù kù. Ṣọ́rọ̀ náà mọ́gbọ́n dání ṣá. Ṣé bí wọ́n kàn fẹ́ fi kinní náà tàwọn ọmọ Nàìjíríà ni? Nígbà táwọn àtàwọn òyìnbó kan bá lẹ̀dí àpò pọ̀ tí wọ́n gbépo tí ò kójú òṣùwọ̀n wọlé tí wọ́n dún wẹ́ẹ̀kù, nígbà tó bá yá kinní náà ò ní ṣeé ṣe mọ́. Ọmọ Nàìjíríà ni ó padà forí kó o nítorí owó tí wọn yóò tepo náà ń gbẹ̀yìn yóò ju ti Dangote lọ rẹpẹtẹ. Gbogbo wàhálà burúkú tẹ́ Nnpc àtàwọn alágbàtà yìí kóra wọn sí
kì í ṣe nítorí pé wọ́n fẹ́ràn àwọn ọmọ Nàìjíríà, nítorí ìmọ̀tara ẹni nìkan ni. Gbogbo ohun tó wà lójú wọn ò ju bí wọ́n ó ti máa repo bẹntiróòlù wọlé láti ilẹ̀ òkèèrè, nítorí owó dọ́là tí wọ́n ó máa rí jí kó láàrin ara wọn. Bí Dangote bá bẹ̀rẹ̀ sí tepo fáwọn ará ilẹ̀ òkèèrè, táwọn orílẹ̀-èdè míì ń wá repo ní Nàìjíríà, táwọn tí wọ́n ń ṣepo lórílẹ̀-èdè tí wọ́n ń dúró dè yìí tí Nnpc ń gbé bọ̀ látòkè òkun, ìtìjú ńlá kọ́lé yìí bí. Àbẹ̀wò ni mowó ilé lọ sóde, àbẹ̀wò ni kéèyàn fìdí síta kó máa tọ̀ sínú ilé, èwo ni kábàlẹ̀ wa jẹ́ nítorí àti jèrè àbòsí láti ta. Níbí yìí ni kí Tinubu ti dá sọ́rọ̀ yìí o, ọ̀rọ̀ náà ti ń pẹ́ jù. Bẹ́ẹ̀ lóhun tí Nnpc ń ṣe ni ò dára. Bówó epo Dangote bá wọn, tépo Dangote ò bá dára, àtàwọn ẹ̀sùn míì bẹ́ẹ̀, kí Nnpc wọ́nà láti báwọn onílé epo míì ṣiṣẹ́ ní Nàìjíríà. Àbí Dangote nìkan ló nílé iṣẹ́ ìfọpo ni? Kò sí bí èèyàn ó ṣe sọ̀rọ̀ lọ tí ó sọ̀rọ̀ bọ̀, tí ó gbàgbé pé ilé ìfọpo 4 làwọn Nnpc ní. Ìtìjú ló sì yẹ kó bá wọn. Ó yẹ kí wọ́n dọwọ́ bojú ní pẹ́yọkùn òṣìṣẹ́ nú rìfáínrì 4 táwọn ní, kí wọ́n sì gbà páwọn jẹ̀bi àwọn ọmọ Nàìjíríà nípa lílọ máa repo wá láti ilẹ̀ òkèèrè pẹ̀lú owó dọ́là, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ bówó náírà wa jẹ́ pátápátá. Bí Dangote bá ń gbówó lọ́jà ju bó ṣe yẹ lọ, bí Nnpc bá bẹ̀rẹ̀ tiwọn, táwọn míì tí wọ́n fẹ́ wá dálé ìfọpo sílẹ̀ náà bá bẹ̀rẹ̀, tó jẹ́ láàrin ọdún kan, ilé ìfọpo ti ń lọ bíi 10-15 ní Nàìjíríà. Irú akọ̀wò ni Dangote yóò ṣe sẹ́nìkan. Àmọ́ ńgbà tí Dangote bá ní tiẹ̀ tí ẹ kò jẹ́ kó ṣiṣẹ́, àwọn míì ò ní kówó wọn sílẹ̀ láti kó míì. Ohun tí Nnpc ń ṣe fún Dangote yìí ni ó lé wọn sá. Wọ́n ní kí Nnpc tún lé ìfọpo tí wọ́n ṣe. Wọ́n gbowó, wọn ò tún ṣe. Ìjọba ní kí wọ́n jẹ́ káwọn tà fáwọn oníṣòwò àgbáyé. Wọn ò jẹ́. Wọ́n ní kí wọ́n fi rẹ́ǹtì fáwọn tí wọ́n lè tún ṣe, kí wọ́n máa lò ó, kí wọ́n sì máa sanwó. Nnpc tún gbégi dínà fún wọn. Ẹlòmíì wá kówó ńlá jọ. Ó lọ láti dá tiẹ̀ sílẹ̀ lóhùn nìkan. Nnpc tún lọ́lọ́mọ òpọnmọ rẹ̀. Kí ni Nnpc wá fẹ́ o? Kí ni Dangote ṣe fún wọn? Ìwà àwọn Nnpc ti fi hàn pé kì í ṣe páwọn Dangote ṣẹ̀wọ̀n lẹ́ṣẹ̀ kan. Àwọn gan-an ni wọn ò nífẹ̀ẹ́ àwọn ọmọ Nàìjíríà láti bẹ̀rẹ̀ ayé wọn, nítorí ìjẹkújẹ táwọn ọ̀gá kan níbẹ̀ ń jẹ. Ohun tí Tinubu sì gbọ́dọ̀ wò rèé, kó yíjú padà sáwọn oníbàjẹ́ yìí, kó sì rí pé iléeṣẹ́ Dangote yìí ṣiṣẹ́ dáadáa. Wọ́n ti epo fáwọn ọmọ Nàìjíríà lówó tó rọjú. Láti máa sọ pé Dangote ló fẹ́ wa gbogbo okòwò mọ́yà yìí kì í ṣe ohun tó dára, tàbọ̀rọ̀ tó mọ́pọlọ dání. Nígbà tó ṣe pé Dangote ò dẹnikẹ́ni lọ́wọ́ láti má ṣe dálé iṣẹ́ tiẹ̀ sílẹ̀, àbí láti má ṣe tọjà tó bá wù. Báwọn èèyàn ṣe sọ nípa sìmẹ́ǹtì títí nìyí, pé Dangote ló wáṣẹ́ sìmẹ́ǹtì máyà. Wọ́n ti gbàgbé pé Láfáàjì ló kọ́kọ́ ń ṣe kinní náà. Wọn ò sì tí ìjáwọ́ ń bẹ̀ títí di bá a ṣe ń sọ yìí. Bẹ́ẹ̀ ni Dangote ò lè dì wọ́n lọ́wọ́ mú. Lẹ́yìn náà ni iléeṣẹ́ bua tún dìde. Lẹ́yìn náà làwọn míì náà tún jáde. Débi pé iléeṣẹ́ sìmẹ́ǹtì tó wà ní Nàìjíríà lónìí tó 12 dáadáa. Báwo ni Dangote ṣe wá jẹ̀bi pé òun dá iléeṣẹ́ sílẹ̀ níbi tí wọ́n ti bí i? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọyọ̀, bẹ́ẹ̀ ni ti ṣúgà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dangote kọ́ níjọba, kò sì tó bẹ́ẹ̀ láti yáṣẹ́ tíjọba bá pa padà. Ẹ má jẹ́ kí Nnpc jẹ́ káwọn ọmọ Nàìjíríà pàdánù pariwo èké àti ìwà àbàjẹ́ wọn o. Tinubu gbọ́dọ̀ yanjú ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan náà, kí wọ́n má jẹ́ kí Dangote lọ máa tepo bẹntiróòlù ẹ̀ sókè òkun. Ohun tó lè ṣàkóbá fáwọn ọmọ Nàìjíríà ni. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Alaroye tó jáde lọ́sẹ̀ yìí.